káàbọ̀ sáfì ìjìnlẹ̀ ó kàn tèmi ò yípadà Abubakar Tóyìn Mohammed ní lórí ìkànnì ATM Media TV. Àlejò wa ní kété tí ẹ ti dé ààfin ìjìnlẹ̀ ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa ni tẹ́ ò kù náà kankan níbẹ̀. Bákan náà ilé-iṣẹ́ kan bẹ̀ Kitan Fitness ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá tí a mọ̀ sí gym. Wọ́n ní tí ẹ bá gba gbogbo ìbéèrè wa pátápátá tẹ́ ẹ kù náà kankan bẹ̀ àǹfààní sí sílẹ̀ fún yín láti wá ṣe ètò ìdárayá ọlọ́jọ́ kan lọ́dọ̀ wọn. Ń ti ẹ̀yọ́ gẹ̀. Àlejò wa ìjẹ́ ṣetán. Kò ṣetán. Ṣe láyà. Ṣe lè gbé gẹ̀ẹ́sì. O ti gbé gẹ̀ẹ́sì gan ọ̀rẹ́dì ayé. Kí ló kọ yín? Mo kí yín ara lé orúkọ mi ní Mobọ́lájí Oyèbámijí. Àwọn èèyàn máa ń pè mí ní Minisisi Quadri. Ẹlòmíì máa ń pè mí ní Bruno SQ. Ó kọ tí kálukú bá wù wá ní máa ń pè mí. Iṣẹ́ wo lẹ ń ṣe? Òṣèré orí ìtàgé ni mí, adẹ́rìn pòṣónú sì tún ni mí. Nígbà tẹ̀sọ̀ ẹ ní Minisisi Quadri, òun làwọn èèyàn mọ̀ yín sí gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé adẹ́rìn pòṣónú. Ǹjẹ́ ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Sisi Quadri tó ṣolóògbé? Bàbá mo lè pè wọ́n torí ẹ̀gbọ́n mi gangan ni wọ́n bọ̀ ẹ mọ̀ ìyàtọ̀ ọjọ́ orí tó wà láàrin wa jìnnà sẹ́yìn tí mo lè pè lẹ́tọ̀ bàbá ni mo máa ń pè wọ́n láti wọ́n wà láyé. Ọlọ́run ó fi ọ̀run kẹ́ wọn. Àmín. Ẹ wo ìkòkò tí ń bẹ níwájú yín. Oúnjẹ ni. Ìbéèrè 5 ló wà níbẹ̀. Àlejò wa ṣé ká bẹ̀rẹ̀ iṣẹ́? Á bẹ̀rẹ̀ àbí lórí ta ìwá náà ẹja bẹ̀rẹ̀. Ẹ sì ìkòkò ẹ mú ìbéèrè tẹ́ bá ti mú ìbéèrè kọ̀ọ̀kan ẹ mọ̀ fún mi èmi ó sì kà sáì síta. Tí wàá ní pé kí n fọwọ́ ara mi ṣe ra mi. Ẹ fọwọ́ ara yín tó ara yín ṣe. Òkè kí n fi tó ara mi ṣe ni. Bẹ́ẹ̀ni ọyẹ ẹ jẹ́ ká lọ. Ẹ ara ilé ẹ ṣàdúrà o. Ìbéèrè tẹ́ mú yìí ìbéèrè 4 ni. Ọlọ́ba ìwé pé ẹkùn kì í jẹ ẹran ìkàsí kí ni wọ́n ń pè ní ìkàsí? Ẹkùn kì í jẹ ẹran ìkàsí. Ìkàsí ni ó yá ẹran àtàná tó ti pẹ́ bí kẹ́ranko mí pa ẹran kalẹ̀ àbí ẹ mọ̀ ẹkùn máa ṣọdẹ tiẹ̀ ní wọ́n á dọ́dẹ tiẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀. ẹkùn máa ṣọdẹ tiẹ̀ tó kì í jẹ ẹran tí wọ́n bá ti pa kalẹ̀. Kì í jẹ ẹran tí ẹranko míì bá pa kalẹ̀ tó ti pa kalẹ̀ tó ti pẹ́ kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ o bóyá bí ẹran ọjọ́ kejì ọjọ́ kẹta tó ti pẹ́ ńlẹ̀ gbẹmọ̀ kí ẹrú ẹran bẹ́ẹ̀ ẹkùn yìí jẹ́ ìkòkò àwọn ẹkùn tí akókòkò ní ìsìn kòkò lè jẹ ẹran àti ẹ̀ẹ́dọ́gbọ̀n pẹ́ ẹran ẹkùn ẹran àwọn ìjẹ̀wé ẹran bá ìdí mi kò lè jẹ́ ìkàsí ni a ní ká ẹ sọ ìkàsí náà ni mo sọ à ń ṣàlàyé pé ẹran tó ti pẹ́ ńlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tó ti rán ẹkùn yìí jẹ láti ọjọ́ kẹta tó ti pẹ́ sẹ́yìn ó jù bẹ́ẹ̀ lọ ọjọ́ kẹta kọ̀ kẹta ẹ̀rọ ìjọ nínú ẹ̀kọ́ wọ́n jẹ́ ní tí wọ́n tán kékeré jẹ́ ẹran tí ó bá di. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé a kàn fi ṣe àpèjúwe pé ẹkùn kì í jẹ ẹran ìkàsí. Ìkàsí yẹn ní ìtumọ̀ ìkàsí. Ìkàsí ni nǹkan tí èso bí ẹran tí fàpẹ̀rẹ̀ ẹran ìkàsí ẹkùn jẹ ni ẹran tí èso ẹran ojú ẹsẹ̀. Kì í ṣẹkùn là ń sọ mọ́ báyìí. Ok ìkàsí. Ìtumọ̀ ìkàsí. Ìkàsí bóyá nǹkan tó ti pẹ́ ńlẹ̀ tó ti di pé ọwọ́ ti ń gbà ó ti pẹ́ ńlẹ̀ so ǹdẹ́mi. Ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ. Ọgbà náà nù. Àdúgbò ẹ gbìyànjú ẹ ṣùgbọ́n ẹ tí gúnlẹ̀ ẹ ń gbà ní o ẹ tí gúnlẹ̀. Tí wọ́n bá ní ẹkùn kì í jẹ ẹran ìkàsí a fi ṣàpèjúwe ni kí ni Yorùbá wa ń pè ní ìkàsí? Ìkàsí bí a jẹ́ ọ̀dà mọ́ tàbí nǹkan tó ti bu mọ́lẹ̀ tó ti pẹ́ ńlẹ̀. Sódà yín lójú kíwájú ká tó mọ̀ lọ. Ọ̀dà lójú tí ọ̀dà mọ́. Nǹkan tí ọ̀dà mọ́ ẹkùn náà rẹ̀. Fọ́kùn náà. Bẹ́ẹ̀ni ẹ ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti wá forí sọpọ́n ẹkùn náà rẹ̀. Nǹkan tí Yorùbá ń pè ní ẹran ìkàsí ó ní ẹran ọjọ́ kejì. Atọ́kùn náà lọ wá sí wẹ́rí kí mo ti gbà tẹ́lẹ̀ àìwé rẹ̀ atọ́kùn ló sì mí lọ́nà òyìn o. Mi ò sí lọ́nà ọ̀rọ̀ ìṣura yín lọ́nà ẹkùn náà ìbéèrè ọ̀rọ̀. Ẹkùn náà ẹ̀yìn atọ́kùn ló yẹ mi jẹ́ o. Ẹran ọjọ́ kejì. Wọ́n gbà á. Máa ń pè ní ẹran. Wọ́n mo ti gbà atọ́kùn lọ kìtà atọ́kùn lọ. Kò dá yín lójú. Kò dá lójú o. Kò dá yín lójú mo ti sọ. Ètò
Jim ọ̀fẹ́ ó ti lọ ó ti lọ tí mo ti wò kí n yọgẹ ó ti lọ sẹ́yìn pé ẹ ti rí atọ́kùn nìyẹn mi jẹ́ o. ẹ mú ìbéèrè mi. Ee. Ìbéèrè tẹ́ mú ìbéèrè kẹta ni. Padà. Ó lọ báyìí wípé irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní ọbẹ̀ àtẹ́? Ọbẹ̀ tí ò níyọ̀ ni. Ọbẹ̀ tí ò bá ti níyọ̀ ní jẹ́ ọbẹ̀ àtẹ́. Ṣé iyọ̀ nìkan ni kò ní ní? Tí ò ní iyọ̀ àti àwọn nǹkan amọ́bẹ̀ ṣe dáadáa tí wọ́n mọ́bẹ̀ dùn. Amọ́bẹ̀ dùn àwọn èrè ẹgbà. Ọjà yóò ẹgbà. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè tẹ́ mú ìbéèrè karùn-ún ni. Ó lọ báyìí wípé ọjọ́ kẹta ni ìta, ọjọ́ karùn-ún ni ọ̀run, ọjọ́ kẹsàn-án ni ìsán. Kí ni Yorùbá ń pè ọjọ́ kẹrin? Ọjọ́ kẹrin sí èsì ẹ̀rin. Aláàmọ̀ ti dé báyìí. Ọjọ́ kẹrin. Ọjọ́ kejì. Ṣé kí n tún ìbéèrè ń kà? Ẹ tún kà. Ọjọ́ kẹta ni ìta, ọjọ́ karùn-ún òun ni ọ̀run, ọjọ́ kẹsàn-án ni ìsán. Kí ni Yorùbá ń pè ọjọ́ kẹrin? Ọjọ́ kẹrin. Níbi tá a dé dóyè, àǹfààní sísílẹ̀ fún yín láti pe ará ilé láti ràn yín lọ́wọ́. Ta mo fẹ́ pè tó mọ. Ǹjẹ́ ẹ mọ̀? Mo kàn ń wò náà ni pé ta mo lè pè. Síwájú, ṣé ẹ mọ ìbéèrè? Kò yé mi o. Kò yé yín? N mọ̀. N lè parọ́. Ṣé ẹlẹ́ni tẹ́ ẹ lè pè láti lé? Ta mo fẹ́ pè. Irin. Irin. Àbí ẹrin. Ẹrin. Ẹ má jẹ́ ká fi àsìkò mo ti kùnà. Ẹ kùnà rẹ̀. Ìrèní ni wọ́n ń pè. Ìrèní. Bẹ́ẹ̀ ni. Bó mo sá fẹ́ mọ̀ yín. Ni wọ́n ń pè ọjọ́ kẹrin. Bó mo ṣe fẹ́ mọ̀ yín. Tẹ̀bí ẹ mọ̀ yín. Ẹ ti gbọ́ náà nù, ẹ ti mọ̀ nù. Ẹ mú béèrè mi. Kí lẹ pè náà? Ìrèní. Ìrèní. Bẹ́ẹ̀ ni. Sí wàhálà. Ìwọ kòkò yìí ọ̀ sí dáadáa sí. Ẹ ti kùnà ìbéèrè méjì. Bọ́ọ̀lọ́ ìbéèrè kan àbọ̀ ni o. Káàbọ̀ bó. Alákọ̀ọ́kọ́ ọ̀dà yín lójú. Ọ̀dájú wọn sọ o. Ìbéèrè tẹ́ mú ìbéèrè kejì ni. Ó lọ báyìí wípé ẹ dárúkọ iṣẹ́ àbáláyé 5 nílẹ̀ Yorùbá. Àgbẹ̀dẹ. Àgbẹ̀. Gbàjámọ̀. Onígbàjámọ̀. Ọdẹ. Àgbàfọ̀. Iṣẹ́ alágbàfọ̀. Ara rẹ̀ náà ni. Ẹgbà. Ẹ jẹ́ kí n bi yín léèrè ìbéèrè kan. Ọ̀yá. Nínú ẹni onígbàjámọ̀, kí ni Yorùbá ń pè lónígbàjámọ̀? Gbàjámọ̀ àwọn tí wọ́n fárí ni. Àwọn tí wọ́n gẹ̀rí. Tí wọ́n gẹ̀rí. Ẹ mú béèrè mi. Ẹ ti gba ìbéèrè mẹ́ta. Mẹ́ta nù báwọn. Ìbéèrè méjì. Irọ́ mẹ́ta ni o. Ẹ̀kùnà méjì. Ẹlẹ́ẹ̀ka wọn níbẹ̀ lọ́wọ́ mi. Ọlọ́ba yìí wípé ìbéèrè kìíní ni. Ọlọ́ba yìí wípé kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Àbí nítorí kọ́ mọ̀ bá fọ́ mọ́ gbogbo ẹ̀ ni. Kí ni ń fọ́ mọ́ gbogbo ẹ̀? Ìbẹ́pẹ lè fọ́ mọ́ àbíkílẹ̀ ẹrù ìyàwó tí wọ́n bá ń dì í lọ. Àbí. Ìjẹ́ ẹ má tẹ̀lé wa lórí ìtàkùn ayélujára. Dáadáa. Ẹ má tẹ̀lé wa dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ sì ti mọ̀ nípa ètò tá a gbé kalẹ̀ tó jẹ́ ààfin ìjìnlẹ̀ dáadáa tipẹ́tipẹ́. Kí ni ìdí tí Yorùbá tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó?
kí ni o. Ǹjẹ́ mọ̀ abẹ́lé gbìyànjú ẹ̀. Mo fẹ́ gbìyànjú náà ni torí wọ́n ní ẹ̀yin onígbìyànjú ni Ọlọ́run wà. Bẹ́ẹ̀ ni mo fẹ́ gbìyànjú. ẹ fẹ́ gbìyànjú sí. Àbí torí pé kóró ìbẹ́pẹ máa ń pọ̀ ni. Kóró ìbẹ́pẹ. Kíyàwó máa máa bímọ bí ẹlẹ́dẹ̀. Kí ni ká tẹ̀ sọ? Kíyàwó má bàa máa bímọ bí ẹlẹ́dẹ̀. Mo fẹ́ gbà kan. Ẹ ń gbìyànjú lọ. Ṣé ẹ pé akọ́kọ̀ fẹ́ tì mí wọgbó? Ṣé akọ́kọ̀ ti fẹ́ tì mí wọgbó bí akọ́kọ̀ ti tì mí wọgbó níbi alákọ̀ọ́kọ́? Ẹ ń gbìyànjú lọ. Ẹ mẹ́tẹ̀ kí n pa ọ́ tán yìí. Sọ́dà yín lójú. Alẹ́ ń gbìyànjú lọ. Ṣé ká. Àbí kọ́ má bàa jẹ́ kíyàwó má bàa lọ ya akọ ìbẹ́pẹ. Àbí mo kàn tá à ń rò náà ni o. Ṣé ẹ ti wá wò ní bóyá torí kọ́ má bàa bímọ rere bí ẹlẹ́dẹ̀ rẹ. Nítorí pé ìyàwó má bàa bímọ bí ẹlẹ́dẹ̀. Kí kọ́ bàa bímọ rere. Ẹlẹ́dẹ̀ bàa bímọ ó lè bí 15 abẹ́ẹ̀dógún. Ìdí tí Yorùbá ẹkùn náà rẹ o. Mo tún kùnà. Bẹ́ẹ̀ ni. Kẹ́sẹ̀ fún wa ni mò ń gbà lọ. Gbogbo ẹni mò ń gbà lọ. Ẹ ń gbìyànjú ni mo ń sọ. Ẹ ń gbìyànjú lọ. Gbìyànjú yín lọ ṣùgbọ́n kò tó. Ṣé wàá já sófo báwọn? Kọjá kó sófo. Ìdí tí Yorùbá kan ti fi di ìbẹ́pẹ mọ́ èròjà wo ni pé tí wọ́n bá lanú ìbẹ́pẹ, tí wọ́n bá là, tí wọ́n bá wa kóró inú rẹ̀ jáde, ó túmọ̀ sí wípé ìyàwó ò ní gbọ́pá, ò ní gbọ́pò. Ọmọ inú rẹ̀ tí wọ́n wà ń kúrò, sẹ́wọ̀n tá a bá la ìbẹ́pẹ tá a bá wọ ọmọ inú rẹ̀ kúrò, ṣẹ̀wọ̀n kò sí ikú kankan mọ́. Ìtumọ̀ rẹ̀ ni pé ìyàwó ò ní gbígbá. Wọ́n gbà tán o. Ó ti tán. Tí n bá wà mọ̀ ní márùn tẹ́ ti mú. Tí n bá mọ̀ gan kí n mọ̀ kí n sọ pé kíyàwó má bàa yà gan. Kó má bàa yà gan. Èyí ọ̀bà sì lọ. Ìwọ̀n ọ̀bà ẹ gbìyànjú náà ni. Àlejò wa. Ẹni adẹ́rìn pòṣónú nìyí. Bẹ́ẹ̀ni. Ní abala ètò tá a wà yìí. A fún yín láǹfààní láti di ẹ̀bùn yín hàn síta. Kí ni nǹkan tí ẹ̀ ń dẹ́rìn pa? Òṣónú. Èmi wá lòṣónú báyìí. Ẹ̀yin la dẹ́rìn pòṣónú. Ẹ wá dẹ́rìn pa mí. Ẹ̀rí náà ẹ̀rín náà máa ń dá pa òṣónú. A bẹ̀rẹ̀ láti bí èébú ni. Bẹ́ẹ̀ ni torí kò sí bọ́nà ti fẹ́ dáyàn láyé yìí kọ́ ọ dàbí egbin kọ́ ọ rẹwà láyé àtòrí ta ìbò bọ́ọ̀lù ọ̀sẹ̀ kọ̀ tí a nà níta àfi máa dẹ́rìn pòṣónú. Tẹ́ bá wá ní abẹ́rẹ́ látòrí yín ní wà bẹ̀rẹ̀ náà ni torí táwa bẹ̀rẹ̀ lórí yín nìsín àwọn ará yìí ò ní mọ̀ tí mo ń tà ń sọ lóòótọ́ ní iwájú Ọlọ́run àti èèyàn. Ẹ̀yin náà kọ́kọ́ wòra yín bẹ́ẹ̀ ṣe rí ẹ dàbí ajá tọmọ rẹ̀ sọnù ẹ wá fọwọ́ lẹ́rán bí ẹnì yẹ òkúta gbangba ṣẹ́gun ní ìsìn tójú yín tó já níbi ọ̀yá alágbòlè ó lè tẹ́ ẹ̀ wò bí ọkọ̀ tí ó yà wọgbó ní ìbá ní kí n mọ́ sọ̀rọ̀ sí sí torí atọ́kùn tẹ́ ẹ jẹ́ àti àwọn ibi tẹ́ ẹ tì mí wọgbó lẹ́ẹ̀kan ẹ ká sọ kọ́rùn bí àwòrán mi sẹ́lí tẹ́ ẹ wò bí èrè sẹntimẹ́rì ìgbà tí bu yín dáadáa ṣùgbọ́n etí yín tó sáfórí tó sá tó lọ kọ́lé tí ẹ̀sẹ̀gbẹ́ kan ló jẹ́ kí n sọ̀rọ̀ ní ìgbà tí wàá tún sọ pé kí n má tún sọ̀rọ̀ sí torí pé atọ́kùnrin yín ní tí mo jẹ́ bí ìgbà tí mo bẹ̀ yẹ fún mi lówó mi ní ò ní jẹ́ kí n sọ̀rọ̀ pọ̀ ẹ̀ka yín tó dá dúró bí kí n gbélé olóòkú àbójú yín tó ń sá kiri bí ìgbà tí wọ́n kọ̀ ọkọ̀ bá san náà lẹ̀ àbí mo yín tó ní hò bí ihò mọ́. Ó ti dára. Ó ti dára. Ẹ mọ̀ tí a bá ní àwọn àkàlọ́ ẹ̀kọ́ ti fẹ́ mọ jáde. Ẹ̀kọ́ máa jẹ́ kó o lè jáde. Èébú ń pọ̀. Kò tí ì pọ̀. Ó ti pé èébú ń pọ̀. Ìbẹ̀rẹ̀ èso ń sẹ́ ẹjẹ́ ọmọ ẹ lọ. Ẹja dàdúró bá ẹja dàdúró bá. Wọ́n ní àdàdúró àti dàdúró. Látàárọ̀ tá a ti ń bá ètò ààfin ìjìnlẹ̀ bọ̀. Irú àmọ̀ràn wo òun lẹ fẹ́ gbà àwọn aráalé nípa ètò tá a gbé kalẹ̀? Ná ètò yìí ó jẹ́ tó tí ó kọ́ni ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ ìkan lára ètò jẹ́ pé kò ní jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá parun. Mo fẹ́ wọ ẹ̀yin aráalé kí ẹ gbárùkù ti ètò yìí. Ó jẹ́ ètò tí ó kọ́ èèyàn lẹ́kọ̀ọ́. Èmi gan níṣe tí mo dé bí àwọn nǹkan kan bẹ tí mi mọ̀ tèmi gan sì ti kọ́. Irú ìbẹ́pẹ ní ìsìn tí wọ́n ní pé wọ́n fún yẹn bẹ́pẹ wọ́n ṣe kinní kan wọn ò mọ̀ o. Òní ni mo tọ́ yìí pé ìbẹ́pẹ nínú ẹrù ìyàwó kíyàwó má bàa yà gan ni. A sọ̀rọ̀ ẹ̀rín kan àbí ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà. Ìrèní ìmọ̀. Mo sì mọ̀ pé mo ṣe sọ kí n mọ̀ yìí
ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ò mọ̀ ṣùgbọ́n látara ètò yìí akẹ́kọ̀ọ́ kan àbí méjì ń bẹ tó ìbáwọ̀ ẹ̀yin ará ilé kẹjọ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú atọ́kùn lórí ètò yìí torí ètò yìí ó kọ́ni lẹ́kọ̀ọ́ gan o fún àpẹẹrẹ ẹni tó wò yìí tó wò tó lọ tó tún wò tí ń bọ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ̀kọ́ méjì téèyàn bá ń kọ́ nínú àwọn ètò yìí ó dá mi lójú pé yóò máa padà wúlò fún yàn lọ́jọ́ iwájú fún àpẹẹrẹ ọmọ tó wà ní ilé ìwé àwọn ìbéèrè tàbí ó lè jáde nínú ìdánwò tí ọmọ bá fẹ́ ṣe ìdánwò ní tó bá fẹ́ ṣe èdè Yorùbá so fún ìdí èyí mo rọ ẹ̀yin ará ilé mo bẹ̀ yín ẹ dákun ẹ jẹ́ ká gbá òkú tí a tọ́kùn lórí àkásìgbà òkú tí ètò yìí kétò yìí kó lè tẹ̀síwájú Ọlọ́run ràn lòdù wa lọ́wọ́. Àmín ya Allah, àmín ya Allah. Ẹ ṣé gan ni àlejò wa mi ní Sisi Quadri àdúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín ẹ sì jẹ́ wa ẹ ṣé gan ni. Láti lè ṣe ATM Media TV wọ́n ní ká fún yín lẹ́bùn ráńpẹ́ yìí ọ̀sẹ̀ ni èso mi kì í ṣe nǹkan mọ́ mu ọ̀ṣẹ́ ni. Fún ẹ̀yin tí ó wù yín láti kópa lórí ètò yìí ní abala àríwísí ẹ rí ìtàkùn tí ó gbé yín lọ síbi tí ẹ ti fi orúkọ yín kalẹ̀ ẹ tẹ̀ lórí ẹ a ó tún máa pàdé o ire.